Ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2024, ọjọ́ àkọ́kọ́ nìí tí Onípópó tó wá sí ilẹ̀ Ìlá láti wá ṣe ìpèbí léyìí tí àwọn ọmọ ìyá ẹ̀ tí wọ́n sìn wá. Ibi tí a wà yìí ni ibi tí Kábíyèsí Ọ̀ràngún-Ìlá tí wọ́n kọ́ láàárín ọjọ́ 5 fún Onípópó láti fi wá ṣe ìpèbí. Wọ́n sin Onípópó wọlé ní, wọ́n ń lùlù, wọ́n ń jó láti fi wá wọ ìpèbí ọlọ́jọ́ 7 ní ààfin Ọ̀ràngún-Ìlá. Ẹ jẹ́ kí a wo bó ṣe ṣẹlẹ̀. Ọ̀dọ́wọ́ yẹn tó nílé ayé o, ẹ dáadáa kẹ́ fi èdè nù. Kẹ́ fi èdè gbára àwọn ọmọ yín ló wá bá yín lónìí wọ́n fẹ́ wọlé o. Torí Adésínà Fágbèmí ló fẹ́ wọlé, kẹ́ dáadáa kẹ́ fi èdè nù. Fádébí ká pẹran jẹ tán lé àdó ká lọ sókè ìjẹun ká lọ jèrè ẹ̀ ó dìbò gbogbo ìgbà ní ká tó bá gbó bàbá àdúrà rárá. Adébá fún ọ̀run lòkùtàn bàbá òfin ìgún ẹ̀lẹ́ ọmọ àjálẹ̀ ilé ìṣẹ̀ṣọ́ yàgbà tí ó bì í. Ó bí atọ́lá ó bí àsùnlá ó bó tutù náà lára alábẹ́ ó bá bẹ́rẹ́ mú tójú ti mú ó bí ìdààmú tó kùtè ó bí wọn gbọ̀ngbọ̀ ká tó yà ó bí wọn bọ́ ìyá mi ó yára mi lójú olóko ó bí amọ̀nàwọ́ amọ̀nàtọ́ amọ̀nàṣe tààrà dẹ́fẹ̀ wọ́n lọ́ mọ̀ pọ̀ nípa ìkú ọjọ́ gbàǹpẹ̀rẹ̀ kó dípẹ́ wò ó sọ̀fẹ́ lọ sílé ojú ó lọ bí tẹ́ fojú ó sọ̀fẹ́ lọ sílé oṣù ó lọ bí òṣàṣà ó bí fóṣù ó wá sọ̀fẹ́ lọ sílé ọkọ̀ àárọ̀ ó bí erin fólúgbó ó bí ẹ̀fà fún olóòdàn ó bá gbàdí sí fàfà aládìbẹ́ bá náà lòdòdó àti bí ọmọ ẹ̀ káàkiri gbogbo wọn wá ṣe tán wọn láwọn fẹ́ padà sílé bàbá wọn wọn wá ní kankankun wọn ní báwo ni wọn ṣe wọlé wọn láwọn tó bẹ lẹ́yìn wọn ní wọn àdé sílẹ̀kùn kò jẹ́ ẹsìn kò fẹ́ dùn ẹni ẹ̀yìn ẹ̀kùn ẹsìn kò fẹ́ dùn ẹni ẹ̀yìn ẹ̀kùn jẹ́ bàbá wọn tó rè ògìyàn o akọkùnrin tó yọ fó kéré àṣìṣe fó níyọ o kéré àṣìṣe. Lẹ́yìn tí wọ́n wọlé tí àwọn ọba wa ilẹ̀ olómìnira Benin Oníṣàbẹ̀ Onípópó Alákétu tí wọ́n wọlé sí inú ilé láti sin ọmọ ìyá wọn kí wọ́n fi bẹ̀rẹ̀ ìpèbí. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí olóyè wa tí wọ́n sọ. Bí ènìyàn lò láti ṣe ìpèbí, bí ènìyàn lò láti ṣe ìpèbí, ara gbogbo àwọn tó kù sí ń bọ̀ ọ́ lára àwọn tó ti wà níbí. Ifá máa dé bí lálẹ́ Fágbèmí, Ifá will be here today. You have to sleep with Ifá. Gbogbo èrè òun gbogbo orí jẹrẹ torí ọmọ rẹ̀ ó rè wò òun gbogbo àlùkò torí ọmọ rẹ̀ ó rọ̀ṣà òun gbogbo ẹ̀jẹ̀ múrangún torí ọmọ rẹ̀ ó rè láàbù òun gbogbo èrè òun gbogbo èrè òun gbogbo orí jẹrẹ torí ọmọ rẹ̀ ó rè wò òun gbogbo àlùkò torí ọmọ rẹ̀ ó rọ̀ṣà òun gbogbo ẹ̀jẹ̀ múrangún torí ọmọ rẹ̀ ó rè láàbù òun gbogbo èrè aṣọ funfun ẹyẹyẹ aṣọ funfun orí jẹrẹ torí ọmọ rẹ̀ ó rè wò aṣọ funfun àlùkò torí ọmọ rẹ̀ ó rọ̀ṣà aṣọ funfun àwòrán torí ọmọ rẹ̀ ó rò fò aṣọ funfun ẹyẹyẹ. èsùkú àìgbé mi rere èsùkú àìgbé mi rere iye wa ni ó mọ olúwa mi sí ẹni wá rí inú èsùkú lálásẹ. ìsọlá olóyè mi rere ìsọlá olóyè mi rere bàbá wa mi ó mọ olúwa mi sí. sípẹ̀ fún oníbòde kó mọ́ bá a gbowó. òdélé ìgbó. ìsọlá sípẹ̀ fún oníbòde kó mọ́ bá a gbowó. òdélé ìgbó. olówó sípẹ̀ fún oníbòde kó mọ́ bá a gbowó. òdélé ìgbó. alábí sípẹ̀ fún oníbòde kó mọ́ bá a gbowó. òdélé ìgbó. ọ̀sán pípọ́n kó mọ́ bá a pọ̀n yá yín. òdélé pọ̀n yẹ. èrìgì èsì kó mọ́ bá a sí yá yín. òdélé sí yẹ. kó mọ́ kásá kó mọ́ bá a kó yá yín. òdélé kò yẹ. lóògùn lò kó mọ́ bá a kó yá yín. òdélé kò yẹ. kẹ́kẹ́ sẹ̀kẹ̀ kó mọ́ bá a dé yá yín. òdélé dè yẹ. ẹ forí balẹ̀ fẹ́sùn kú iye wa ká ìgbéró àyíyá yó. ẹ forí balẹ̀ fèsì kú iye wa káyìí wà ìyá ayé. forí balẹ̀ mo dìde sí ìṣẹ̀ aṣẹ́wó ní tòrìṣà òrìṣà ló mọ̀ yòókù ọmọdé òṣèṣe ló bá ìlú ó bá kọlákọ ó bá bọlábo abo àmọ́là abo alẹ́ àná ń ro lẹ́ẹ̀mí ẹyẹ ló pẹ̀yẹ̀ bàtà òrò bàtà máa jẹun sínú mi mo délé alára fún mi lóde rárá sí mi mo délé àkànmọ́ lóru ètí ìdèrò sáwọn. ó sọ̀kalẹ̀ bá owó eégún àmọ́ lọ Kẹ̀gbẹ́. àmọ́ lọ rere bí ìṣe òkun Kẹ̀gbẹ́. bẹ́ẹ̀ mo kò rìṣà àmọ́ lọ Kẹ̀gbẹ́. àmọ́ lọ rere bí ìṣe òsàn Kẹ̀gbẹ́. bẹ́ẹ̀ mo kè sùkú aká ìgbé ẹgbẹ̀rún mẹ́wàá péré lówó ìsìnkú èyí oko ńlá ní irun mọ́nú ẹkùn méjì ayọ̀ rọ̀bọ̀tọ̀ méjì àkókò wọlé máa ń bá lóko.
lẹ́yìn tí wọ́n rí bà fún bàbá onípópó alákẹ́tù oníṣàbẹ̀ sọ̀rọ̀ gbìyànjú ó kí kábíyèsí ọ̀rọ̀ Ògúnìlá ní ká gbọ́ bó ṣe lè sọ. ẹni ìṣìjẹ ẹni ìṣìmú ẹni tó gbólẹ̀ mọ́lẹ̀ ẹni ẹlẹ́nu ò ní gbàṣẹ yín ṣe síwájú lọ pàbí tí rí sí síwájú làwọn máa lọ ohun tèmi fẹ́ níjọ́ tí adé rè ní làpòpò lọ́hùn mo pé olúwa kọ́tọ̀ ṣe gbà. bẹ́ẹ̀ni ojú àpé ẹsẹ̀ àpé ní. ọlọ́run níjọ sẹ́ẹ̀rì kẹwàá àní gbájú lé ikú lọ́wọ́ àní dé àrùn lọ́wọ́ àní dé ilé òfò lọ́wọ́ àlọ́wọ́ àlọ́bọ̀ lọ́wọ́ rẹ nu àlọ́ láyọ̀ àbọ̀ láyọ̀ ní. ẹni tí ò ní jẹ́ bẹ́ẹ̀ ó ní ò ní jẹ́ bẹ́ẹ̀ ni yóò jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn olúwa rẹ̀ tó pé arẹ́rẹ́ ní máa rẹ̀yìn olóko ẹ̀dùn lérú ń dọ̀ ṣẹ́gi ẹ̀kẹ́ òní ṣẹ́gi kọ́ máa fi rí rẹ̀ kó wálé rí àìlókù wálé. kábíyèsí oníṣàbẹ̀ kábíyèsí. náà ẹjọ́ túnre o ẹjọ́ òṣèré o ó pé o Adésínà Ìfágbèmí májèríjà oṣó májèríjà àwọn àjẹ́ májèríjà ẹlẹ́yẹ májèríjà olóògùn palékulọ paláhùn lọ kékeré rẹ gbó ọ̀sẹ̀ rẹ tilẹ̀ ìdìbò ayépẹ́ ìṣẹ́mọ̀ṣẹ́ ìyàmàjẹ ó dàrọ ọmọdọ́mọ Odùduwà májẹ̀ ṣẹ́kù májẹ̀ ṣẹ́kù nàrà rẹ̀ bá ṣe àṣẹ ìlànà ṣepo májẹ̀ ń hun láàárọ̀ májẹ̀ ń hun lọ́sàn-án májẹ̀ ń hun lọ́jọ́ májẹ̀ ń hun lálẹ́ ìfúnlẹ̀ wáìdì oyédọ̀tún jẹ́ kípẹ́ fún wa kájú pẹ́ lérí àtàpẹ́ lọ́sẹ̀ pẹ́ lọ́wọ́ jẹ́ kí máa rí jẹ máa rí mu máa rí ná ewé jẹ́ akó òkú jẹ́ ká dúró àgbà àánú ìdábọ̀ ojú ègbèsì o. àwọn náà ṣàdúrà síta. kókó fún bàbá rẹ. ọmọ kàṣọkà ọmọ ẹgbẹ́ sẹ́wọ̀n. ọba ti jẹ́ Yorùbá o àbọ̀ ọba ṣe Yorùbá lójú ọba ṣe Fúlàní. ìjìlọ mọ wọ ìbọra tọrun bọ lóde wọn ní kẹni mẹbọ rẹwẹ kún mi. sanu ìdín fún ọdọ ọwọ ẹgbẹrún kọfì èdè nù ọkùnrin o kọlá kọfì èdè nù ayé àsìkò tí Adésínà Ìfágbèmí tó di ọba Pópó tó ń di onípọ̀pọ̀ Pópó. òwe burúkú májẹ̀ kó ṣẹlẹ̀ onípọ̀pọ̀ májẹ̀ ṣẹlẹ̀ lórí onípọ̀pọ̀ ti grand pọ̀pọ̀ májẹ̀ kó ṣẹlẹ̀ lórí Adésínà Ìfágbèmí lórúkọ rẹ̀ jẹ́ ẹ̀ májẹ̀ ó ṣẹlẹ̀ lórí ọmọ ẹ̀sán aláwo ni ẹ̀ májẹ̀ kaburú ẹ̀ májẹ̀ ó ṣe é ẹni tó wá tẹ̀lé wa náà tó jẹ́ bàbá wa tó lúláṣẹ náà ẹ bá wa ṣàánú ẹ̀ bàbá wa Ọ̀ràngúnléèlá náà wọ́n wá dọ̀wọ́ àwọn lórí gbogbo wa mú àwọn ní gbogbo wa ṣe mọ́lẹ́sẹ̀ bàbá wa Ọ̀ràngúnléèlá bíbíire Oyèdọ̀tun oní gbogbo wa ṣe mọ́lẹ́sẹ̀ ẹ má jẹ́ kí ọwọ́ wa ẹ má jẹ́ kó já lẹ́sẹ̀ wọn báyìí ẹ má jẹ́ kẹsẹ̀ wọn ẹ má jẹ́ kó já lọ́wọ́ wa báyìí ẹ má jẹ́ kí wọ́n fi wọ́n ẹ má jẹ́ kí wọ́n ṣe tutù la ẹ má jẹ́ kí wọ́n ṣe tutù la àríra òkè gbogbo ojú Ọlọ́run yìí pọ́n tó bá fún apá ọmọ wọn lóde gbórí tó bá fún ìrókò gbọ́ ọmọ wọn lóde gbò wọ́n bu apá pé ìgbọ́ wọ́n bọ̀ lókò gbòbí wọ́n lẹ̀ mọ́ pọ́pẹ́ kan ọ̀pẹ̀ kan lábọ́là nílé wa bá bọ́tà arúgbó ajé èrìjà àbọ́là ọ̀pẹ̀ tẹ́rù rókè àdó èrìjà àbọ́là báyìí nìkan jẹ́ ká bọ́ ò àbọ̀ lówó àbọ̀ kọ́lé àbọ̀ nílé gbogbo báyìí náà nìkan jẹ́ kí Adésínà Ìfágbàmí nìkan jẹ́ kó bọ́ ò ọjọ́ orí bẹ́ẹ̀ kọjá kó sọ ọwọ́ kejì obìnrin náà rí ọwọ́ kẹ igbá gan nínú ilé bàbá wa sẹsẹ la wa lára ìlàjẹ káàrà sẹsẹ la wa lára ìlà gbogbo dẹ ọrùn ní ògùn ọwọ lábẹsẹ méjì ìdílé fìkì agolé eléégún gbùmọ ni nana lawo nana laragba lawo laragba lẹgbẹ ní ìmàyò ayò ní ìmọlẹbẹ. ṣebí ìfàdéjèrè lọ ṣe o àlọsọ máa ń lọ fún ìtọ́ka ọ̀nà tọrọ bùrù jẹjọ òjò dákẹ́yẹ ẹ̀kọ́ àbífẹ́ wọn lérí odidi àwọn ọmọ ìlà fálọ sétí àjọ rẹ̀ tó jẹ gbogbo bí ọjọ́ ọmọ ìlà lọ sétí àjọ ó fọ́ lè tẹ̀lé kẹwàá
ó fagbẹ́nu àdébọ̀ ṣeṣeṣe olókókó mọ́ lè sọ. kìlọ̀ adìrò máa ń lọ kìlọ̀. láti ló ti kó láyà jogun náà tí ẹgbẹ́ ti péjọ ọ̀wọ́ jẹun ni ó ṣe dókè gẹ̀ẹ́tì gbọ̀n ìpàgbé èmi sì palára fún ọ tó ti yé níbi kò yọ rẹ títí gbogbo ìyọba lọ́pọ̀ ọmọ lọ yọ ọmọ pọ̀ yìí. èmi ni spirit Ajagunlá wà lọ́dọ̀ èmi ni olóyè àbùtù ìlà ọ̀ràn ọ̀gbìn ṣe mọ̀ pé Ajagunlá òun ni àkọ́bí kùnrin Odùduwà. bẹ́ẹ̀ni. Ọlọ́run á tì ọ́ lẹ́yìn Ọlọ́run ní báyìí ṣe wọn àbọ̀ ṣe o Ajagunlá ọba ò ṣe Odùduwà ọba ò ṣe gbogbo àwọn tó rọ̀ mọ́ Odùduwà lẹ́yìn tí wọ́n tẹ̀wọ̀n rọ̀ ó bọ̀ ó dùn sí ọ o Odùduwà á tẹ̀wọ̀n rọ̀ ló bọ̀ ṣe o Ọ̀ràngún Ògboyè àdúró tì ọ́ Ògbóyè ọmọ yàrá ó dúró tì ọ́ arúgbó olóòkun amọ̀ lọ́mọ̀ ń sàwọ̀ ogun yóò dúró tì ọ́ o gbogbo àwọn ọba wọn bá mi dúró tì ọ́ ẹni tó kó wa lọ kí amẹ́sọ̀ tó kó wa padà wá sí láàyè ló bá mi dúró tì ọ́ àtọ́bàtẹ́lẹ̀ ó dúró tì ọ́ àwọn tó tún tẹ̀ láì tó tún ti rúùlù láì tó ti wà ní láì Ọ̀ràngún Adédàfọ̀ ó dúró tì ọ́ Àkànbí Àríwájú yóò bá mi dúró tì ọ́ bàbá mi Àlàbí ò ní padà lẹ́yìn ẹ̀ ní sílẹ̀kẹ́ ẹ̀ ní sọ̀rọ̀ sọ Ajagun ló bá mi dúró tì ọ́ kábíyèsí. ẹ̀pọ̀ ẹ̀bẹ̀ ẹ̀pọ̀ ẹ̀bẹ̀ lágbára náà ẹ̀ àníkà ẹ̀sán. àwọn bàbá olóyè ẹ sọ fún àwọn ọmọlé bàbá ọmọ oṣù lọ́jọ́ ọmọ Ọ̀ràngún àwọn ni. onílàbí àníkà kí kábíyèsí àníkà kí bàbá wa náà níbí yìí o ẹ lò pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ ní tí o ẹ ní tẹ́ o aráàlú oníkọ́ ẹ ní ṣíṣe lágbára Ọlọ́run. ìyá alábàdúbà kíbà gbogbo wa sẹ́ ibẹ̀ ní ìyá ní òṣòro ga panimọ́mọ́ bá gbogbo lókìkí òru ẹ̀yin ní kó ti bára wọlé ìyá mi ẹ̀yin ní kó tàbẹ̀sẹ̀ jáde ìyá mi ẹ má jẹ́ àfojú gbogbo àgùnlọ́mọ wa. àṣebèṣù láàárọ̀yè àrògbó alóòsó mọ́mọ́ sùn abẹ̀rẹ̀ mọ́mọ́ tí ẹ̀ tó ifá àdúbà lọ́dọ̀ gbogbo ìgbésí jáde ìyẹ́nà ìjó lànà tútù mú èdú tútù náà ní ilé ọba máa jẹ tútù mú èdú tútù àdó ìtú wọn tún yọ lórúkú ilé ẹni pé wọn kó olúwa rẹ ò ní nísinmi tètè ní ṣáájú ààrẹ o àpá àdì ní ṣáájú ìfọ̀nà ẹ̀dá ní ṣáájú ẹni yóò kàn án ẹni pé wọn kó olúwa rẹ ò ní lọ́sùn ara ìyá ayé sàlátì lẹ́yìn rẹ ìmúmọ̀ ọ̀rẹ́ sàlátì lẹ́yìn rẹ ọjọ́ àgbàlá ní àmúgbà èmi já máa lọ́wọ́ ó dọwọ́ yàrá Àjíbọ́lá Àjísọmọ ọ̀rọ̀ náà mẹ́ ní kíkọjọ́ nù mẹ́ ní wàhálà ẹnu ẹlẹ́kúnlé ní kíkọ́lẹ̀ ọ̀làgbọ̀n sọ̀rọ̀ rẹ sọgbẹ́ ìfìlérè sí ọ̀hún àgbọ̀n ìfìlérè sọ̀bẹ́ ìhàn àgbàgbà tí báwọn ṣe lọ́wọ́ ní sàlátì lẹ́yìn rẹ. kò ṣe bẹ́ẹ̀ àwọn tó tẹ ìlú ìlàdó lágbára Ọlọ́run yóò tì yín lẹ́yìn àwọn tó tẹ ìlú àgbèrè bàbá yín dó lágbára Ọlọ́run yóò tì yín lẹ́yìn kò ní fi yín sílẹ̀ o orí bẹ́ẹ̀ o kò ṣe bẹ́ẹ̀ o ẹ pẹ̀lẹ́ sà ẹ rọ àṣà ẹ pẹ̀lẹ́ sà kábíyèsí o ẹ pẹ̀lẹ́ sà ẹ ṣe gan o dúpẹ́ o ẹ kúrò ní sà ẹ pẹ̀lẹ́ sà. gbogbo tẹ bá fẹ́ ní Elédùmarè wọn bá yín fẹ́ o wọ́n ní wọ́n dání kodoro dáko kọ̀ǹkọ̀ gbọ́dọ̀ sọ kìtìkìtì adé afún alágẹmọ tẹ́rẹ́ kan gé ọmọ òrìṣà kó gbòógì níjọ́ta alágẹmọ bọ̀ láti kọ̀ lórí ìbọ̀ wá sílé ayé ó lọ bá Elédùmarè bọ́ bá nípìn ó Elédùmarè ó nílé ayé tí mò ń lọ ó ní gbogbo àbá tí mo bá dá ó lóun ló kó mọ sẹ ẹni bá lo aburú sí yín ibi ó bá ẹni bá lo wàhálà sí yín ibi ó bá lórí ibi tẹ́ wà yìí kò ní gbóná mọ́ yín nídìí o ẹ ní kú sí pèbí tẹ́ bá tún jáde náà tán tẹ́ ti wọnú ààfin ẹ ní kú kò jìjì ẹ̀mí yín ó gùn o ẹ̀mí yín ó gùn o ẹ pẹ́ láyé ẹ rèrè ayé jẹ gbogbo àbá tẹ́ bá ti dá Elédùmarè bá yín lọ yàsẹ. kábíyèsí ẹkú àpèrè ẹjáde láyọ̀ ẹni dòkú ìyálòdì àjàbánú ọláwọn tó nílẹ̀ ẹ ti dọmọ ẹkùn lẹni ìdájú nìkan kì í jámọ lẹ́yìn
ẹ̀ní dòkú ẹ̀ní kábàámọ̀ ọwọ́ fírí ọkú fírí ikú Elédùmarè ọwọ́ bàrà ọkú bàrà tàbí tí mi èèmọ̀ rí ọ̀hún ikú Elédùmarè Ọbàtálá kẹ́mi ìgbà rẹ̀ adúró tì í ẹ̀ ṣàṣeyẹ ẹ̀ní làlùwọ̀lẹ̀ lè tàbí èèyàn àrùn ti rọ̀ mọ́ kábíyèsí o ọ̀rẹ́rì balẹ̀ bàbá mi. Ibí ni ọjọ́ kejì yìí parí sí. Ẹ jẹ́ ká lọ wo ọjọ́ kẹta tí Onípópó lò ní ààfin Ọ̀ràngún fún ìpèbí. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Ìbàlẹ̀ mo dìde sí ìṣẹ̀ aṣẹ́wó nítorí ìṣà òrìṣà ló mọ̀ yòókù ọmọdé òṣèṣe ló bá yòókù ó bá kọlákọ ó bá bolábo abo àmọ́là abo alẹ́ àná ń ro lẹ́ẹ̀mí ẹyẹ ní òpẹ̀yẹ bàtà òrò bàtà máa jẹun sínú mi mo délé alára fún mi lóde rárá sí i mo délé àkànmọ́ lóru ètí ìdèrò sáwọn. ó sọ̀kalẹ̀ bá owó eégún àmọ́ lọ Kẹ̀gbọ́n. àmọ́ lọ rere bí ìṣe òkun Kẹ̀gbọ́n. bẹ́ẹ̀ mú òrìṣà àmọ́ lọ Kẹ̀gbọ́n. àmọ́ lọ rere bí ìṣe òòṣà Kẹ̀gbọ́n. bẹ́ẹ̀ mú òkè sùkú aká ìgbé ẹgbẹ̀rún mẹ́wàá péré owó ìsìnkú èyí oko ńlá ní irun mọ́ni ẹkùn méjì ayọ̀ ọ̀gbọ̀tọ̀ méjì àkókò wọlé máa ń balógun. ọmọ ẹ̀dẹ̀mọ́ yín lọ́wọ́ ìfáwí ayé ẹ̀dẹ̀mọ́ yín lọ́wọ́ ìfáwí ọ̀sẹ̀pẹ̀lẹ́ńdẹ́ ọwọ́ mi ọ̀tún ọ̀rọ̀ mìjọ̀sí ọwọ́ mi òsì akọgbódùrú akọgbódùrú mòdìbòdì ẹ̀kẹ́ ìlú kẹ́yìn ìfákejì ọ̀bàrà kẹ́kọ̀ọ́ kan là lọ́wọ́ fáwọ́ kan là yẹn ń fa yìí fáwọ́ kan là yẹn ń bọ́ lọ́wọ́ ni fẹ́ gbogbo nígbèsè wí àkísàn òsì ní pẹ̀lẹ́ ọlọ́jà ewé eré gbogbo tòmí ní ilé lórúkọ méjì lè jẹ́ káwọ́ ìrì ajé ìrì owó ìrì ọmọ àlàáfíà ẹ̀mí gúngùn káwọ́ ìrì kàá ti ní sọ̀rọ̀ ní sanyí bọ́tà náà ògùdù gédédé o ó ní dá sí olùwà. àdúrà yìí àgbàlagbà ní àṣẹ o òkì ni o. ṣe ọ̀kadì ẹgbẹ́ fún wa ọ̀kùnṣẹ́ o ẹgbẹ́ fún wa yẹ́nì mi o ẹgbẹ́ fún wa. bá a bójú. mojú bá gbẹ̀yìn bàbá báwo. ìgbà ọ̀sẹ̀. Onípópó àdé ògbà o. grand popo. bẹ́ẹ̀ ni àdé ògbà o. ní agbárí mọ̀ ní gbogbo àwọn olórí yín pápátá àti tó ti wà ní àti míì tẹ́ bá tún padà ń fẹ́ ẹ̀kọ́ ò ní ṣẹ́kù gbogbo àwọn ọmọ tẹ́ bí tí ó òye tó bá lọ́wọ́ yín ìkankan ò ní ṣẹ́kù. ẹ̀kọ́ wá pè mí wá Adésínà Ifágbèmí Aláwùsá ó láti kú ẹ̀ ó ní yóò kàn yìí ó ní yóò kàn kórì ó ní yóò rọ̀ bí èdè àgbò ó ní rọ̀ bí ìkarahùn mi ìjà mọ̀ lówó lọ́wọ́ àrùn mọ̀mọ̀ jẹun àrùn àrùn àmọ̀ bímọ lẹ́mọ̀ àrùn mọ̀mọ̀ jẹun àrùn àrùn. ló wà ń kọ́ ẹnu mi ni ló wà ń kí ọlọ́ta aláṣẹ ń kí ọlọ́ta ló wà ń kí. kùtùmọ̀ lẹ́wà òkè àtàrí rẹ̀ dàwúre àṣàṣì ọ̀tá dàwúre o àṣàṣì ọ̀tá dàwúre ṣèkùtùmọ̀ lẹ́wà òkè àtàrí rẹ̀ dàwúre nítorí ẹ̀ tó sọrí èmi bàjẹ́ láyéláyé kábíyèsí. kábíyèsí o Onípópó of grand popo. mo kí Àṣẹ láṣeyọrí o. Tolúlàṣẹ mo kí ọ ọ̀pọ̀ ọmọkùnrin ṣe ọ̀sẹ̀ láṣeyọrí o Tolúlàṣẹ gbogbo bọ́ ṣe ń fẹ́ kó rí bẹ́ẹ̀ ni ó rí lágbára lọ́wọ́ tó túmọ̀ rẹ̀. ọba Adésínà Fágbèmí mo kí yín o. Aláwùsá Elekeche Aláwùsá Elekeche ẹ̀fẹ́ grand popo àbí ṣe mo gbà Onípópó of grand popo yes mo kí yín o ẹ kú oríire bí fàṣẹ jẹ́ ni wọ́n ti ń kí fún yín o gbogbo òwúlẹ̀ tán dẹ̀ ṣe fún yín yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. má gbàgbé Tolúlàṣẹ má gbàgbé Tolúlàṣẹ má gbàgbé Tolúlàṣẹ gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbé lóore ó sì rẹ̀ ni o tó má gbàgbé ẹ̀ má gbàgbé lọ́rọ̀gún o má gbàgbé lọ́rọ̀gún o má gbàgbé yẹn o ayé ó wà dá ọkàn ó balẹ̀ inú ó dùn ayọ̀ á kún bẹ́ẹ̀ ni ó rí wà ní kúndú kékeré o arúgbó akújèjé ní fàájẹ́ arúgbó akújèjé amosu awodo oko ajanota onílé orókè tí mà gbọ́n ikú ń dún poríporíporíporíporíporípo àrùn ń dún poríporíporíporíporíporípo òfò ń dún poríporíporíporíporípo ìbànújẹ́ ń dún poríporíporíporíporípo ikú ọmọ ń dún poríporíporíporíporípo ikú aráàlú ń dún poríporíporíporíporípo ikú aya ń dún poríporíporíporíporípo gbogbo àṣàṣì ayé ń dún poríporíporíporíporípo àṣàṣì olóògùn ń dún poríporíporíporíporípo àṣàṣì àfáà ń dún poríporíporíporíporípo àṣàṣì àwọn ọmọlẹ́yìn Kristi ó ń dún poríporíporíporíporípo gbogbo àbúrò ayé dún poríporíporíporíporípo ṣùgbọ́n àmọ́ ìwòsàn ọjọ́ ìní wọ̀ ọjọ́ àṣàṣì ayé ò ní mọ ètí ayé ò ní ràn gbogbo bàbá ṣe débi tó ti fẹ́ jòkó sí báyìí tó ti ń ṣẹlẹ̀ ayé ẹnì kankan kọ́ ní rogun ìbànújẹ́ o ò ní rogun ìbànújẹ́ o ò ní rogun ọ̀fọ̀ ò ní rogun wàhálà ò ní rogun ìdààmú agbára yóò máa kálù gbogbo tó bá ti ṣe yóò máa rí bẹ́ẹ̀ yóò máa ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ayé òní sálẹ̀ o àjọ abọ́ jẹ o àjọ bọ̀ gbé o àjọ dúró tẹ o òun àjẹ jẹ o òun àjẹ ṣẹlẹ̀ ayé ire gbogbo ní ó jẹ tẹ o
gbogbo tí mo ń lọ sí àrùn ọmọ àyà tó bá jẹ́ pé àti bí òkú ọdẹ fi fi lókun tó tàkàlẹ́ rẹ̀. ọpẹ́ láyé ọjẹrẹ ayé ọpẹ́ lórí ọjẹrẹ lórí lágbára Olódùmarè lágbára ọba aláwọ yìí sẹkù tí kò ọ̀rọ̀ ní dàgbàlagbà sí àyà ṣiṣẹ́ mèrè eré oyè lọ ra olúpópó ti grand popo grand popo eré oyè lọ ra ọ̀sẹ̀ gbogbo jàtọ̀ owó gbogbo jàtọ̀ níbẹ̀ ni wọ́n wọ̀ ní sẹ́kù omíyẹrẹ ní ètí ìgbò ìfáwé àkàkà lọ́tọ̀ nìyí kápò pàjídé ní olúwa ní ilé àkàkò tó ní olúpópó òpó àwọn eré ní ètí ìgbò mi ní àṣeyẹrí ní ètí ìgbò lọ́sẹ̀ rẹ̀ ṣe tilẹ̀ yé ní lálàkàlà yé ní sun kò ní pọ̀tà ìṣe ní ká ní ti pẹ́ níbẹ̀ lọ́run gàgbà náà jáwọ́ tẹ́lọ̀ tẹ gbangba olúmùyé ọwálé lọ ìgbìmẹ̀kù wọlé wọlé tí a máa ń tó lóko lóbìnrin ni wọ́n ṣe dá àwọn ẹ̀mẹ̀lẹ̀ kárẹ̀ wọn láti kó lóbìnrin ìlànà ìgbà wọn nígbà wọn obìnrin jago wọ́n kájú kọ́ tó ṣẹ́gun ìmọ̀lẹ̀ àwọn ìṣẹ́gun èmi ìlú àdúlẹ̀bọ̀ mọ́tílẹ̀kù méjì ẹja méjì ẹyẹ méjì ẹran méjì àkùkọ díẹ̀ méjì gbogbo méjì méjì ni wọ́n yàn òun mẹ́ta mọ̀ rúbọ̀ wọ́n fọ́ tẹ́ ìjọba ló bá ti ṣe ìbáfẹ́ onípọ̀pọ̀ gbogbo wọn náà ti rúbọ̀ èmi náà rúbọ̀ ọ̀ṣẹ̀ mo lé nìyẹn ẹ̀ẹ́dínlógún obìnrin ẹ̀ẹ́dínlógún ọlọ́kùnrin ìyàbọ̀rú ẹ̀ làbọ̀ rẹ̀. ọ̀yá bàbá. mo kí gbogbo àwọn pátápátá àbúrò ní sí ẹ̀rọ Mr. Tolúlàṣẹ olóyè please yes sorry olóyè ẹ má bínú pé mo lọ sí ilé ìbò ní agbára lọ́wọ́ Elédùmarè agbára lọ́wọ́ fa èyí tá à ń ṣe yìí kò ní jẹ́ bànújẹ́ nǹkan kan ò ṣẹlẹ̀ rí kò sí ìgbà kan náà ní títí ń ṣẹlẹ̀ náà bẹ̀rẹ̀ iṣẹ́ wa sí kò ní hun ní pópó náà kò ní hun ní pópó náà kò ní hun gbogbo àwa yìí náà àṣẹ wàá ní kúrò lẹ́nu rẹ o àṣẹ àárọ̀ àṣẹ ọ̀sán àṣẹ alẹ́ àṣẹ àwọn baba ńlá baba wa tán fi wá bẹ̀ tán ní káwa ní òun máa wí kó sì máa rí bẹ́ẹ̀ wọ́n bọ̀ ọ ti gbàṣẹ jẹ lónìí gbogbo àṣẹ tó ń gbàjẹ lónìí ò ní kú lẹ́nu rẹ láyé wa ilé Oòduà lọ tẹ̀ mọ́lẹ̀ yìí agbára lọ́wọ́ Elédùmarè kò ní bu ọ nírú kò bu àwọn baba ńlá baba ní 100 ọdún mẹ́ta sẹ́yìn kò bu wọn nírú ọwọ́ àpadà dénú ní gbogbo náà àtẹwà. kí ní orúkọ bàbá wa Ọ̀ràngún àti gbogbo lóyè ní Ìlá ẹ ṣé o àti ẹ̀yin awo ẹ ṣeun o ẹ máa ju yín ṣe o kò ní bàjẹ́ fún yín o ẹ bá ti ń pè yóò máa dá yín lóhùn ilé ẹ̀yin náà ò ní dàrú o bí irú yìí báyìí la máa rí o a ní rí iye ìsìn àwọn àdúpẹ́ lọ́pọ̀. The old chiefs in town, they are here to greet you. Here is Baba Bala. His next in command to Ọ̀ràngún. Next to that's Obafa. Viloye. Difa Isolo. Where is Tolúlàṣẹ? That's the administration of the Tanzania Vista Ilu. Wọ́n ṣàlàyé fún kábíyèsí so that you know we can share from our own culture. Oye ní ìbéèrè tó fẹ́ béèrè àbò ní nǹkan tó fẹ́ sọ. Gbogbo àwọn olè tí ẹ̀ka yìí náà ni àwa náà máa ara àpótá wa kọ́ nìyẹn ni àwa náà máa fi lélẹ̀ lọ́hùn torí pé àṣà wa lọ́hùn ó ti mẹ́hẹ̀ díẹ̀ ní ìlú Grand Popo èdè Yorùbá tẹ̀sí lọ pátápátá ní ìlú Grand Popo bọ̀ orúkọ Yorùbá orúkọ wọn àwọn orúkọ yẹn sì wà nílẹ̀ níbẹ̀ amadé fámìlì Amosu fámìlì Arúgbá fámìlì Akápò fámìlì Ọ̀ṣun kìíní kan so gbogbo àwọn orúkọ fámìlì ńlá láta ní níbẹ̀ yẹn orúkọ wọn yẹn sì wà níbẹ̀ bọ̀ èdè yẹn lọ nítorí ogun tó jà wá ní ilẹ̀ Onípópó níjọ́ ọ̀hún so ogun yẹn náà lè ló fà á tí Onípópó ò fi dé adé mọ́ láti 450 years ago àti 450 years ago Onípópó ò ti dé adé mọ́ náà ti gbé adé lọ ó dẹ̀ wá adé yẹn lọ kò rí kò padà mọ́ ó ṣe bí ọkùnrin síbi tó wà ní so ìlú Ìlá ni àti wá fẹ́ lẹ́yìn 450 years ago láti ti ṣẹlẹ̀ wọ́n ṣe fẹ́ dé adé báyìí nísìnyí sọ̀rọ̀ fi jẹ́ pé n ta wá ṣe yìí kó tó tẹ́bí tó nágbára ni àdúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú Ìlá. ẹ̀ẹ́dẹ̀ rí adé náà gbàlagbọ̀rọ̀ lọ́rùn ẹ bá rí adé náà ní gbóná wọn lórí ìlú yóò tòrò láfẹ́ lẹ́fì lò so àwọn olóyè tó kù náà tó dúró ní afẹ́ká àwọn ẹgbẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí bàbá bá ti sọ̀tọ́ nísìnyí
àwọn ẹgbẹ́ tó kù náà wọ́n á tún wọlé ní díẹ̀ díẹ̀ ẹgbẹ́ ò gbà wá àwọn tó ẹgbẹ́ àwọn kan tó wà níta tán dúró báyìí so tá a bá ti fíìlì pẹ̀lú wa nísìnyí àwọn ajáde àwọn ẹgbẹ́ yẹn àti wọlé abábálá wọ́n bá tún yọ. ọkì kábíyèsí ẹ kú oríire gbogbo nǹkan tẹ̀ ń lépa owó yẹn àtẹ̀. àwọn ẹgbẹ́ abalọ́tí. ẹ fún àṣẹ bá kú ní ìlú jẹ tiẹ̀ àjẹni bá kú ní ìlú jẹ tiẹ̀ ẹlẹ́bọ̀dọ́gbìn ló kú ní ìlú jẹ tiẹ̀ lórí máa fi gún bọ̀ gúnlé o ẹni sì gbòòní pàkàlà ní gbogbo ọjà ọ̀tàn kúrò nífẹ̀ẹ́ kúrú bọ́ apásálẹ̀ ẹ̀rọ ògùn ọ̀tà sẹ́ o yóò rí fẹ́ yóò sẹ́ bẹ́ẹ̀ o ọ̀sẹ́ ni ó sẹ́ ẹ̀rọ sọ pé èdè sùn náà awúyárì ìlú tiẹ̀ kó mọ́sẹ̀ ìta wúlò ní ojú ọ̀rọ̀ ó dé gún o. ojúre ní ẹmú owó àwíṣẹ ó mọ fojú rẹ wọ yóò àwíṣẹ ojúre ní ẹmú wò lè tẹ ẹnu ó mọ fojú rẹ wọ yìí ẹni táyọ lọmọdé mọ dínkì ó sì bá dé ìgbésí máa ń padà ní ó bá kó dà lẹkú bá wọnú aṣọ yóò kó dà lẹkú bá wọnú aṣọ kó dà bá ṣe bá gbé yẹn yóò kó dà ọmọ aráyé yóò kó dà rere fún àwọn tí a bá ń dọ́dọ̀ pé nàdà máa ń kó àdé ọmọ tó di ṣiṣẹ́ yóò di o yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yàtí ìjọ ìbò kó má lè oko tó ń darí gbogbo nǹkan mèremère ẹ máa ní o ó ti rí bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀. kábíyèsí o. ẹ ṣeun o. ẹ̀yin kẹgbẹ́ wọlé o. ẹ jẹ́ kan jáde náà lóde mi. àwọn ẹgbẹ́ kẹgbẹ́ nìyẹn. ṣé ìsàdánì yìí. ó ti mú kẹ́ni kan dání kábíyèsí Kábíyèsí o. fóònù ti bọ́. kábíyèsí adọ́sùn ojú alẹ́ yín ó tutù nílé. àwọn ẹgbẹ́ olùwà ni wọ́n wọlé wáyé nílùú ìlá láàfin ọ̀ràngún ìlá. ojú yóò ní fọ́ etí yóò ní di bó ṣe gbégún ayé o bó ṣe lè ṣùgbọ́n ọ̀run ìbọn ṣán gbogbo ọba máa fẹ́ kùtùkùtù ọba yìnbó òkùnkùn dòrò òrìṣà láòṣẹrẹ mọ̀gbò igba arúnmalẹ̀ ojú kọ̀tún igba amalẹ̀ ojú kòsì ọ̀tàlélówó orúnmalẹ̀ tó játàrí ọ̀nà ọ̀run gbangba mo ṣèbó olúgbó inú gbó mo ṣèbó olúgbó yín lé ọ̀dọ̀ ibi tí ń kábíyèsí dídùn dídùn kì í tán nínú akèrègbè oyin dídùn ní tán nílé yín lẹ́nu iṣẹ́ yín nínú àgbáyé dídùn ní tán bẹ̀ ẹ̀làbóró ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀yè bó ṣiṣẹ́ kábíyèsí o. ẹ wá ya fọ́tò pẹ̀lú ká. kábíyèsí o. àwọn ẹgbẹ́ ìlú nìyí. kábíyèsí o. ẹgbẹ́ ìlú. kábíyèsí o. the last group. ìfàyàbalẹ̀ lọ́ fi lo àyè ìfàyàbalẹ̀ lọ́ fi lo àyè ìfàyàbalẹ̀ lọ́ fi lo àyè ìṣàlù ẹ̀wọ̀ àṣẹwò ìlú òní tí ọ̀dọ̀ ṣe. àdúrà yóò gbà ìlú èyí tí ìlú ẹ̀mí délé bẹ́kún ẹ̀mí kò lọ́nà. Wow.
kẹ́ẹ̀fì èdèkùn. ládọ́dọ̀ èṣù wọ́n níwò èṣù ibi ajé wà àwọn fẹ́ kí ọlọ́ba ajé nínú igbó tájé wà ó gbọ́dọ̀ àwọn àgbàlagbà lọ ó kú omi ẹ̀tàn ó gbọ́dọ̀ ajé lọ ó dé inú igbó tájé wà ó níwò ajé ó nínú igbó tó wà ó láyé òní mọ iye ẹ̀ ó ní kó ká lọ sí gbòòrò nílé mi nílé yín nílé gbogbo wa àti nílé ọba wa onípópó ajé bá gbéra ó tẹ̀lé sùn wọ́n dé gbòòrò ibi ajé gún wá sí àtọmọ kékeré àtàgbà àtọyúnnú àtàsẹ́ ìdínà máa ń wá ajé ká ajé ìwáyàn èèyàn ni ó wá ajé lọ ọba wo onípópó ajé ò wá yín ajé ògúngún nísọ onísọ gbòógì yóò mọ agbélé yín ajé ògúngún nísọ onísọ gbòógì ọmọ onípópó ó pín ọlọ́run lónìí ajé ògúngún nísọ onísọ gbòógì ọmọ onípópó mọ́mi tútù wá ó nítorí ilé ìwà ajé ìgbóná ìmọ̀ tútù ni ọmọ onípópó mọ́tí wá wọ́n ní ọtí mọ́rọ̀ ọ̀gbọ́n awolé ọlọ́fin ni ọba onípópó oníkọ̀rọ̀ ògún sówó ogún sọmọ ogún sálàáfíà ogún sàìbùkún bẹ́ẹ̀ lọ́ba onípópó mọ́kún lójú wá tá à ń pèlé kú wọ́n ní kẹjẹ́ kọ́rọ̀ àwọn lójú wọ́n ní kẹjẹ́ kọ́rọ̀ àwọn ọmọ dàrú wọ́n ní kí ìgbésí ayé àwọn ọmọ tuntun nítorí bẹ́ẹ̀ náà ló mẹ́yìn ìdìyẹ wá ọ̀ràngún ní ìjẹta ajẹran gbogbo èèyàn gbọ́dọ̀ jẹ gbèsè owéré ń jẹjẹ bẹ́ẹ̀ ọba onípópó ní ìjẹta ajẹran gbogbo àgbọ́dọ̀ jẹ gbèsè odò bẹ́ẹ̀ ọba onípópó ẹ̀ ní ìjẹta ajẹran gbogbo àgbọ́dọ̀ jẹ gbọmọ atari bẹ́ẹ̀ ní bàbá ọ̀fọ̀ lẹ́mọ̀ ń pa ẹ̀fẹ́ ní rárá ẹlẹ́ẹ̀pọ̀fọ̀ ẹ̀ nítorí ẹ̀yẹ ẹyẹ dúdú ìmùlẹ̀ bàbá mi lẹ́sẹ̀ gbọ́dọ̀ bá ń pa mi jẹ́ nǹkan yóò ní bàjẹ́ ẹ̀ní ẹ̀yìn ẹyẹ funfun ẹ̀ nímùlẹ̀ ìyá yín náà máa ṣe ẹ̀ gbọ́dọ̀ bá nǹkan mi jẹ́ ọba onípópó nǹkan yóò ní bàjẹ́ ẹ̀ní ẹ̀yìn ẹyẹ pupa ẹ̀ nímùlẹ̀ mi gangan lẹ̀ máa ṣe ọba onípópó nǹkan yóò ní bàjẹ́ yóò mọ tòní ìwàlà yín kò ní pa yín lẹ́kún gbogbo bàtẹ́ bá ti ń gbúrò tẹ́ ti rántí pé wàlà inú yín ó mọ dùn ní kò ní bàjẹ́ o. yóò bá fọ ẹyin sórí ajé sáré fún wọn kábíyèsí ó yẹ fọ ọmọ báwọn sáà ti fọ sí kan ẹ̀rọ nílé yín ilé yóò ní gbóná ìjọ tí kú tí bá ń bọ̀ ní ọ̀dọ̀ bo onípópó kọ́ bá wa bò wọ́n. ìjọ tárùn bá ń bọ̀ kọ́ bá wa bò wọ́n. ìjọ tí òfò ẹ̀gbà tí wọ́n gba ayọ̀wọ́ ẹni dànù bá ń bọ̀ kọ́ bá wa bò wọ́n. ó wá sí ilẹ̀ bá ọjọ́ tí ire gbogbo bá ń bọ̀ lọ́dọ̀ bo onípópó kọ́ bá sí wọn lẹ̀ láàárín ó wá kéré dé wọn. ajé ògúngún nísọ onísọ bòjì ọgbọ́ ọgbà àdúrà bo onípópó gbà àti gbogbo àwa tá à ń ṣàṣẹ. ó ní bẹ́ẹ̀ ni. ajé ò jẹ́ mọ̀ gbà inú rẹ̀ lónà sí ajé ò jẹ́ mọ̀ gbà inú rẹ̀ lónà sí o. ẹ̀yin ẹgbẹ́ mi ẹ wálé ẹ̀yin ẹgbẹ́ mi ẹ bọ̀ o ẹ̀yin ẹgbẹ́ mi ẹ wálé ẹ̀yin ẹgbẹ́ mi ẹ bọ̀ o wálé lápá ẹyẹ léńké wálé lápá ẹyẹ léńké ẹ̀yin ẹgbẹ́ mi ẹ bọ̀ o èrè inú ìgbò là ń pè kó wálé èrè ẹgbẹ́kú kí ẹ wá mọ́ ọ lọ èrè ẹgbẹ́jà kí ẹ wá mọ́ ọ lọ ẹ wí fún wọn lájúlé pélé ayé dùn àwa ò wá mọ́ ọ àkànyè ní náà wà o àkànyè ní náà wà iná alára àti yíkú ẹ̀ẹ́dẹ̀kẹ́ àfíjù ìyá mi bẹ lórí oṣù tí ń pàṣẹ ọmọ tuntun ẹ̀yin lẹ́wọ̀ bá wa ṣe àwọn onílé ìdáṣe òpópó mẹ́ta yà lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta adégbòdèrè ni yèyé rẹ̀. èèrò nínú àbòyún èèrò nínú àbòyún èèrò ìjẹ́bọ̀ lóko èèrò ìjẹ́bọ̀ èkúté
Lẹ́yìn tí wọ́n bọ ẹgbẹ́ tán, tí wọ́n bọ ajé tán bọ ẹgbẹ́, ni wọ́n bọ Ọ̀ṣun. Ọ̀ṣun ni wọ́n bọ kẹ́yìn kí wọ́n tó gbé igbá lọ sí oríta mẹ́ta fún onípópó. Ètùtù, gbogbo ètùtù tí wọ́n ṣe fún onípópó nínú ìpèbí yìí, ó jẹ́ àmì pàtàkì wípé ọmọ ti wá bàbá ẹ̀ kàn, bàbá sì ti tọ́jú ọmọ. Báyìí sì ni a ó máa ṣe títí lọ láàárín àwọn ọba wa látorí Alákétu, Onísàbẹ̀, Onípópó àti Alájàṣẹ́ ti ìlú Àjàṣẹ́-Ilé. Ní àárín àwọn ọba aládé mẹ́rin yìí, ìgbàkígbà tí wọ́n máa dé adé wọn, mẹ́ta tó bá wà láyé á sin ẹyọ kan wá. Ìyẹn ni pé àwọn mẹ́rin wọ́n sọ̀kalẹ̀ sí ìlú Ìlá. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́ṣun tó bá wa bọ Ọ̀ṣun. Ká tẹ̀síwájú lórí àwọn tó ń wọlé láti wá kí bàbá wa Onípópó Aláùsá Elégéjì. Àwọn bàbá wa kábíyèsí nílẹ̀ olómìnira Benin, àwọn ni wọ́n wà yìí. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ. Onísàbẹ̀, Alákétu àtàwọn ọba tó kù wá láti wá kí ọmọ ìyá wọn nípèbí. Tí ìgbẹ̀bí tó wá ṣe lọ́dọ̀ àwọn ọmọ bàbá ẹ̀ ní Nàìjíríà. Àṣẹ. 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 Tí ó ṣe irú eléyìí fún àwa ọba láti bẹ̀rẹ̀ wípé Ọlọ́run ọba Elédùmarè ó darí rẹ̀ máa darí rẹ̀ sí rẹ̀. Àṣẹ. Bàbá wa náà tó wà nípò ẹ̀ ìyẹn Odùduwà, ó jẹ́ pé òun ni Odùduwà lẹ́nu kò ní fi sílẹ̀. Àṣẹ. Àwọn alálẹ̀ kò ní fi sílẹ̀. Àṣẹ. Gbogbo orin tó ń ṣe a máa jẹ ńbẹ̀. Àṣẹ. Lẹ́yìn náà àwa dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó darí ikọ̀ náà tó jẹ́ kí a wá síbi ìyẹn Olóyè Tolúlàṣẹ ti bẹ̀rẹ̀ ìtọ́jú. Ọlọ́run ó máa fún un ṣe. Ọlọ́run ó lẹ́yìn náà. Ire tó ń ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ Ọlọ́run máa darí ẹ̀ sí ọ̀dọ̀. Odùduwà á ràn lọ́wọ́. Á rówó náà. Á rẹ́mi lò. Á rálàáfíà. Ẹ̀mí rẹ̀ ò ní kúrò. Ìtawọ́ náà. Àlàáfíà sì jẹ́ tiẹ̀. Pẹ́ láyé o. Pẹ́ láyé o. Ibi ni ọjọ́ kẹta parí sí tí Onípópó wá fún ìpèbí. Ẹ jẹ́ ká lọ wo apá kẹrin, ká lọ wo ohun tó ṣẹlẹ̀ nínú apá kẹrin tí Onípópó fi wà nípèbí ní ìlú Ìlá ní ilé bàbá rẹ̀. Ọjọ́ kẹrin náà ni à ń wò yìí. Ẹ jẹ́ ká wo àwọn nǹkan mèremère, àwọn nǹkan ìyanu tó ṣẹlẹ̀ níbí.
àwọn baálẹ̀ wọ́n wà ní lẹ́sìtì ara àwọn baálẹ̀ kábíyèsí Ọ̀ràngún àwọn ni àwọn tí wọ́n wá ń jẹ lò àwọn baálẹ̀ àárín ìlú nìyẹn wọ́n ń pè wọ́n ní bákan ṣùgbọ́n baálẹ̀ náà nìyẹn ṣùgbọ́n àwọn ní baálẹ̀ gan-an. kábíyèsí kábíyèsí o. ìjábọ̀ ẹ jókòó kẹ́ wá bá ní wúre fún ọ ẹ kọ̀ọ̀kan ẹ jókòó. ẹ̀yin baálẹ̀ ẹ̀kún o ibi yẹn ní kálukú ní àyẹ̀pẹ̀ níbẹ̀ o ayé yẹn ní bàjẹ́ o ẹnu yẹn kálẹ̀ níbẹ̀ yé jẹ́nu èèyàn kálẹ̀ ẹ̀mọ̀ ní í ṣe o oní pọ̀pọ̀ ìyá máa ń pè ní enípópó onípópó nígbà tí à ń lọ skul níjọ́ ẹ̀ ní wọ́n ní onípópó pópó òòrè ló ṣe ipò bàbá rẹ̀. kábíyèsí o. ti ẹ̀mí ogun gbogbo àwọn republic of benin ni wọ́n tó jẹ́ ọba lọ́hùn ni wọ́n ti fẹnu kò pé bí kan bá gbàjà nínú ọ̀dọ̀ kábíyèsí ẹ bá ń ṣe kábíyèsí ọba wọ́n ti wá máa ṣe ìpèbí gbogbo wọn ti fẹnu kò bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n fẹnu kò tán tí wọ́n ti wá yan kábíyèsí bíi kábíyèsí àwọn ni kó wá ṣe ìpèbí nínú àwọn ọba tọ̀ náà tẹ̀lé lọ́dọ̀ wa wọ́n wà ní bẹ́ẹ̀ wọ́n wà ní hòtẹ́ẹ̀lì sí wọ́n máa wá jẹun bí wọ́n bá jẹun tán á tún padà sí tán fún rest kábíyèsí onípópó òrè tàbí wọ́n ti jẹ́ àti ṣe ìdánilẹ́kọ̀ọ́ oríṣiríṣi tó máa ń ṣe fún àwọn ọba fún kábíyèsí àti ṣàlàyé púpọ̀ fún ọ̀tá àti ìgbàgbọ́ pé kéde gbàgbé àná la bẹ̀rẹ̀ practical sọ́ọ́dí láti lo èdè bàbá yóò àwẹ̀ kọ̀ sọ. ṣùgbọ́n tí ọba bá ti pò ní pèbí ìmọ̀ kọjá ẹni yìí ẹ̀ dédé aláṣẹ ìyé àwọn olùlẹ̀ bọ́ba bá ṣe pèbí bọ́ba bá ṣe pèbí a gbọ́dọ̀ ní ìdíra fún tí kìí ṣe pé a kàn ní ó sùn á sọ lọ́ta ló bá hàn ké jáde ló bá ní ìbámu yìí ṣe mọ́ tó bá ti jẹ́ ọba tó ṣe ìpèbí nílẹ̀ Yorùbá tàbí pàpà nínú ọ̀rọ̀ rẹ̀ máa ń kọjá ẹni tí ẹ á pè lápẹ̀tà ẹ bá wí ọmọ ẹ mọ̀ sùn ẹ mọ̀ jí mọ̀ èmi ló ṣe àpẹ̀tà mọ̀ ní àti bẹ̀rẹ̀ practical yẹn láti àná bí ọba bá ṣe pèbí nílẹ̀ Yorùbá ó kọjá ẹni yẹn yìn níbọn ilé àdìjẹ kan náà wọn nílẹ̀ ọba gidi láì sí àwọn ọba jẹjẹrẹ à ń gbọ́ ọba gidi kọjá ẹni tí ẹgẹ wo dùà àṣọ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ wá ṣe pèbí nílà kí á dán nǹkan rí ìrùn ìgbàmù kí hàn ṣubú lulẹ̀ ní ìlà lẹ́ni tó ṣe pèbí ní ìlà àtàná láti bẹ̀rẹ̀ ìyẹn a gbàgbọ́ pé tó bá dé ọ̀hún kí wúwo sóyè yín ẹ̀yìn balẹ̀ tó bá ti dé ọ̀hún kó wúwo ẹni Yorùbá ní Bíbélì kí bá mú kó Bíbélì yìí dédé ta lọ́fà ẹ ṣe Bíbélì lẹ́wúlẹ́wú o irú èmi lẹ́sìn Bíbélì lẹ́gbẹ́ kò ẹni Yorùbá ní Kùránì Yorùbá mọ̀ bí Kùránì ní kígbe kò Yorùbá ní tiwantiwa tí àgbàgbọ́ nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀kadì ọjà rẹ̀ báyìí pẹ̀lú ńlẹ̀ ọ̀kadì ọjà rẹ̀ dábọ̀ a sì ní òní àti àyè díẹ̀ lọ́la lọ́wọ́ alẹ́ àtàná ni àti bẹ̀rẹ̀ yẹn wọ́n takò lọ́hùn o àwọn kan ò ní ṣàìbínú ẹ̀ èyí wà ní kódà ẹ̀yin baálẹ̀ gan ṣé ilẹ̀ ẹ̀ lẹ́ni ẹni yìí bá ti ń bínú rẹ kí máa nìṣó ẹni yìí bá ti bínú rẹ níbẹ̀ rọ́dọ̀ ọ̀rọ̀ ló ti wá ṣe tolu àti òfin bílẹ̀ àtẹ̀gọ́sẹ̀ ti pẹ́ wọn ló ń tọ́ wọn sọ́nà ẹ̀pẹ́ ẹ̀jẹ̀ káyọ̀ ẹ̀dá náà ibẹ̀ kí máa nìṣó téèyàn bá bá ọ̀rẹ́ lè ní àná
tí ọ̀rẹ́ ojú bá ti ọ̀rẹ́ lọ́hùn ní adélé pé ojú ti ọ̀rẹ́ rẹ lónìí ọ̀rẹ́ wọn ojúmọ̀ tí ó àwọn ojújọ tì hàn bí ọba kan bá wá sí ìpèbí lọ́dọ̀ kábíyèsí ọ̀run bẹ́ẹ̀ bá ń ṣe kábíyèsí ọ̀run tí ó wá dé ọ̀hún ìyá dédé abẹ́ ẹ̀ wájú àdánwò ìyá àdánwò yóò di wọ̀lọ̀kọ̀ nílẹ̀ mi sọ̀rọ̀ ní ó kàn án mọ́lú kódà ó kàn án ṣùgbọ́n kàn yẹ̀ wò kí wọn yóò yẹ̀ wò kí ẹ dábọ̀ yẹn ti yẹ̀ ọwọ́ wa gbà yẹn kó náà máa wò mọ èèmọ̀ èyí èèmọ̀ nípa rẹ̀. Oòduà ẹlẹ́nu mẹ́rẹ́ paná. ìyẹn ni a ti bẹ̀rẹ̀ láti àná kódà bọ́ bá wí òru ni ìhun jẹ́ nítọ̀dọ̀ tiẹ̀ sọ́kàn yẹn á pàdé òru pè mí o ọba ní òru ni kí n máa bọ̀ kìkì pé ẹnikẹ́ni tí ó bá wa fún ní nǹkan a fẹ́ dira ọba fún ni o ẹnikẹ́ni tí ó bá wa fún ní nǹkan á búra pé yìí mo mú ààyè o báyìí ni bí bá jẹ́ mú kú mú. Ọlọ́run jẹ́ kí bàbá pẹ́ fún wa. Bàbá wa Ọ̀ràngún lè láti tòní Ọlọ́run jẹ́ kí bàbá pẹ́ fún wa. Lẹ́yìn bẹ́ẹ̀ a kí gbogbo àwọn bàbá olóyè kan jẹ́ high chief nílà pẹ̀lú ìrìn àjò wọn Ọlọ́run jẹ́ kí lè wọ́n dàrú. Kábíyèsí Onípópó lórúkọ gbogbo àwọn baálẹ̀ tí wọ́n sì yọ̀ǹda fún mi gẹ́gẹ́ bí olórí láàrin wọn. Mo fi ẹnu àwọn bàbá súre wípé èyí tá à ń ṣe kò ní hun yín o. Akọ́dá ayé ìbà rẹ o, aṣẹ̀dá ayé ìbà rẹ o, àìbomi sẹ́nu káfẹ́ náà, àgbé Onípópó wọnú agbára lónìí, èyí tá à ń ṣe kò ní hun yín. Mo sọ lórúkọ bàbá wa Ọ̀ràngún ilé ìlà pé àìsàn ò ní kọlù yín. Ọlọ́wọ́ awọlá yìí tí mò ń wí àti gbogbo àwọn bàbá àti bàbá awọ ẹjẹmu gbogbo èyí tó kù tá ẹ lò láyé yín agbára ọ̀tá ò ní ká yín mọ́. Yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ kò ní yí padà. Kábíyèsí Ọlọ́run kábíyèsí ilẹ̀ kábíyèsí òkè ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ọ̀pá afọ́kọ́yọrí orí bẹ̀rẹ̀ wò ìbá bàbá mi asáláwò bẹ̀rẹ̀ wò ìbá tí afọ́kọ́kọ́ ifá orí bá wò ifá Olúpópó tí a máa dá fún Olúpópó nígbà tí Olúpópó ń bẹ ní pópó ifá rẹ̀ náà ni a dá yìí. Ó gbè síjú ọwọ́ èèyàn wọ́n ní ìwọ ifá ń bọ̀ látọ̀dọ̀ Olódùmarè wọ́n ní kí ni ọ̀fẹ́ lọ lè ṣe láyé ó wọ́nà tẹ́rẹ́ ló ń fẹ́ máa lọ ọ̀nà tẹ́rẹ́ wọn lọ fẹ́ máa lọ náà ní pópó lórí Olúpópó la fẹ́ fi ríbà tọ̀sán yìí lásìkò tá a ríbà rẹ̀ yóò gbogbo ọ̀nà tẹ́ bá ti ń tẹ̀ mọ́lẹ̀ ó ti dọ̀nà ọ̀wọ̀ olùkàn bẹ tí ẹ tẹ̀ mọ́lẹ̀ nígbà ẹ bá fẹ́ wọlé ẹni kí a fún yín ní iyọ̀ ṣúgà iyọ̀ kan ìníkun mẹ́rin yẹ àmú iyọ̀ sọ́wọ́ báyìí yẹ àmú èkó sọ́wọ́ ni a pè ní ọmọ pọ́n ni a pè orúkọ tá à ń pè èkó ọmọ dùn báyìí ni a pè orúkọ tá à ń pè ìwọ yìí àwáyé ìtẹ́ ni a pè orúkọ tá à ń pè wọ́n mẹ́ àdùnkàn orúkọ tá à ń pè wọ́ yọ òyìnbó sẹ́yìn gbọ́ mi jẹ́ bá ayé ò ní bàtí ní jẹ́. Ẹ káàbọ̀ wọ́n bá ń kí yín o. Àwọn ní ọ̀gá DSS wà ní ìlà local government ní tọ́kọ́fà ìlà ìfẹ́dà àbójúwájú so àwọn náà wò pé káwọn sí ẹ̀lú sí káwọn bá yín sọ̀rọ̀ náà tó ti orúkọ mi ni Rọ́pò Rabiu ọmọ Yorùbá àtàtà ní èmi náà ọmọ Ọ̀yọ́ Aláàfin ní èmi wọ́n ti ṣe
ìmọ̀ bóyá ẹ̀mí tá a máa ń pè ní DSS ní Nàìjíríà. mo ti ṣàlàyé fún wọn sí. Good, mo appreciate yẹn. Ìgbà tí mo gbọ́ wípé ẹ wà nínú ìpẹ̀bí bíbá ojúṣe tèmi ní pé kí n gbéra kí n wá fojú kan ní yín báyìí. Yes, for some of us who are ọmọ Yorùbá mo ti interpret meaning nǹkan tẹ́ wá ṣe ń bíbá mo rí pé ó ṣe pàtàkì kí n kọ́ officially kí government lè wà aware wípé this particular place because of its historical relevance, you understand? Ìlà Ọ̀ràngún is performing this role at this point in time. Very well, it is obvious. This is a prominent role to be played by a direct descendant of Odùduwà, because I'm on nínú ìtàn wípé àti Onípòpó, if I'm right, and Onísàbẹ̀ of Sàbẹ̀ and Alákẹ́tù. and Alákẹ́tù. ẹ máa dáhùn mẹ́ta lọ́la. wọ́n ti wà ń là báyìí. Inú mi dùn gan. This is our source in the real fact of it, because Ọ̀yọ́ Aláàfin lèmi náà gbogbo ẹ̀ náà we are lucky enough ìgbé láti primary school ni wọ́n ti ń kọ́ wa láwọn ìtàn wa wọ̀nyẹn ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀. So the fact is that timba bí mo ṣe rí yín sìn, I'm just asking you brief questions while I'm wishing you well, and I pray that God will bless your reign and God will bless the entire Yoruba race. Ara rẹ̀ lẹ́fìlò ẹ̀pẹ́ ìpẹ́pẹ́ ṣe ń pẹ́. So èèyàn ni mo ṣe wá sí ìgbà yìí. Mo kàn mọ̀ ẹgbẹ́ tí a bá kọ́ náà, if we report it, it shows the relevance of Ìlà Ọ̀ràngún for playing this prominent role. Even bóyá ká ní àwa náà ní kábíyèsí Aláàfin ní position presently ní lọ directly. no ó ti wà nínú program Àmàdé Ọ̀yọ́. ó ti sọ́dọ̀ ó wà nínú Àmàdé Ọ̀yọ́. so bóyá ẹ̀yin gan lẹ́tẹ̀ máa wá lídìí wa lọ. Àmàdé Ọ̀yọ́ ló gbọ́ Àmàdé Ọ̀yọ́ ẹ̀sà. gbogbo ẹ̀ ni màá reflect ọbọ̀ba lèmi lọ́yọ̀ọ́. So even ruling house ó kàn sí ibẹ̀ mo ti wá. It's a broad ruling house, Agunlóye ruling house. But èmi ò ń ṣe aspirant, mi ò ń ṣe mi ò contest. So nǹkan tó gbé mi wá nìyẹn sir. So bí mo ṣe sọ, if you will talk to me sir, I would like to know your name, then your opinion about this what's it called, this process that you are passing through now, Ìpèbí, and your expectations even after your coronation, how we promote our cultural heritage together. That synergy. Mi ò rí bó ṣe break ìlàyé títí láíláí. Ọ̀yọ́ empire ó dé Togo. Tí ẹ bá ṣe demarcation táwọn imperialist ṣe, ẹni àfijọ́ sí ní the same, and the whole of Yoruba would have been a white country. Honestly, to as far as Ghana. To Burkina Faso, right from there. And they will by very obscure angle. So, you got to be making one sir. So right from now until you leave, that by tomorrow morning now, we'll make sure we are here as well. Okay. My own is to report that you are doing fine. If you have any opinion about Nigeria, a suggestion on how culture can be improve. You may not tell me now, but if you say it openly tomorrow, journalists will carry it. Yeah. So those are the issues, sir. Okay, welcome. Thanks so much. My name is Oba Onípòpó Aláùsàn. Oba Onípòpó Aláùsàn. Aláùsàn. Okay. Aláùsàn. Adésínà Fágbèmí. From Benin, Ilẹ̀ Grand Popo. So
So the culture is for Africa. All black people supposed to interest ourselves in the culture because it's what we parents leave for us. Is what we know. Is what we practice. African culture is practice. It's not faith. It's not just prayer. It's not something like rubbish. If you believe in your ancestor, if you believe in yourself, you know that the blood is same thing. We pray of the blood because we have same blood. If I'm come in Nigeria and I see one of son Odudua is my friend, is my brother, is my sister, Yes, is my mother, is my blood. father. Afia Oromila is not born me, but is my father. It's not the person you born who is your son or your child. It's not who your father or your mother born in your friend or your sister. We are friends together. Culture is love. So what I can say? It's love. It's finished. So culture nìkan ló máa ń mú ìfẹ́ wa la máa ń papọ̀ mọ́ra wa. So ó bá pọ̀ sójú kan. Gbogbo ibi tí Yorùbá wà worldwide, I'm aware that even in Southern America, like Cuba, Trinidad and Tobago, sir. Ẹ ṣé mo dúpẹ́. And even the Yoruba city in London. No, Oyotuji in America. In North Carolina. Yes. I get there. Wallahi, the same thing ní gbogbo wa. Ẹ jẹ́ Odùduwà yẹn. Ní Trinidad and Tobago, wọ́n gbé eégún Ẹlẹ́rù. Àwọn òyìnbó di àwa yẹn. Wọ́n gbé Ẹlẹ́rù. Àwọn òkè dání àwọn obìnrin tí báyà máa tọrọ ọmọ lọ́wọ́ ẹ̀. Wọ́n ti ẹ̀ tún wá ń kọ́ wa lọ́dọ̀ wa. Ìpínlẹ̀ ni wọ́n rí. Wá sí ọ̀dọ̀ wa. Wọ́n á tún wá ṣọdún gbogbo ọdún ìṣẹ̀báyé wa yẹn ni wọ́n máa wá ṣe. Wọ́n sì ń ṣe bí a ṣe ń ṣe ń bì náà ní gbogbo ibi tí wọ́n wà. So Odùduwà great gan o. Very, very good. If not for Odùduwà gbogbo wa yìí náà àgbà ni tó Odùduwà ò bá wà ẹ̀sìn náà nìyẹn honestly. So I wish you well, sir. When do you hope to go back from here? Our program, I'll send our program to your correct number. I'll send our program to you. From here on Monday, we are going to Ajiru and Alara. In Ekiti. In Ekiti State, we'll come back here. Okay. Then That on same Monday. That same Monday. Okay. So on Tuesday, we go to Ife. Good. Then after Ife, we'll go to Ilesha. We pass the night at Ilesha. So after Ilesha, we'll go to Oyo State, to Alaafin of Oyo, to greet them. After we greet them at Oyo, then we'll go to Olugbo. After Olugbo, we'll come back to Aresa. Then after Aresa, we pass the night at Oyo again. So we have to pass 2 nights at Oyo. Then after the Oyo, we'll go to Abeokuta, to Oluwu and Obasanjo. The both of them are ready to receive us. Yes. Because Oluwu is the senior of their own area, while Orangun is the senior of the direct children. From the grandchildren, which is Okanbi's children, Oluwu is the senior. After Oluwu, Alaketu, then and so on. There are 7 of them. So we have 3 in Benin, we have 4 in Nigeria. So the 3 in Benin are Onisabe, Alaketu, Onisabe, and Onipopo. First class traditional. So this culture now will continue forever. We will never stop this culture because our kings over there, we have 4 powerful kings in the Republic of Benin, together with Alagashe, Onikoyi Abeson of Port Novo, the capital of the Republic of Benin. Àwọn ọba mẹ́rin yẹn táwọn máa jẹ wọn láti wá máa ṣèpèdè ní Ìlá. I fi save kingdom yẹn ni because àwọn tribe mi máa ń gba kingdom yẹn without no permission. Government kan máa jù wọ́n síbẹ̀ ni. So wọ́n ti gba àfihàn Alákétu lọ́wọ́ wa, which is the #1 kingdom in Benin Republic. Wọ́n ti gba lọ́wọ́ wa.
so plan yìí ló máa mú wa gbà padà in nearest way but a ti gbà already because Alákẹ́tù méjìlá ní the real Alákẹ́tù táwa mọ̀ ó ń bọ̀ wá ní ẹni ó máa dé sí ìlàlẹ́ ni so kí ó má bàa ṣẹlẹ̀ kí ó má bàa ṣẹlẹ̀ mọ́ la fi dá àṣà yìí sílẹ̀ ló bá tí a ní stop àṣà yìí a ní stop bó ṣe máa lọ nìyẹn láti wá máa ṣe pèlú ní ibi. kí ló tí wọ́n wá tún understudy culture wa. Yorùbá language wọ́n tún gba tíṣà tó ń kọ́ àwọn ọmọ wọn ní àwọn ṣe ti gbọ́ nípa alphabet Odùduwà a máa ń gbọ́ ẹ̀ tí máa gbọ́ nípa alphabet Odùduwà gbogbo ẹ̀ tí gbọ́ ní Google phone yẹn máa rí. máa ṣe lé ní. Google your phone Google Odùduwà alphabet. máa ṣe lé ní. àwa la discover ẹ̀ minimal discover. Olúwa o. So and it's the first alphabet on earth. Yes, and if táwọn òyìnbó bá ní pé no because a ti ń ṣe lórí tó máa mú tó máa fi táwọn fi mọ̀ pé òun ni the first alphabet on earth ń ṣe lórí ẹ̀ because unreadable letter tó wà ní òkè ìdọ̀rẹ̀ òun náà fi kọ́ so a ti kà mo ti kà tó wà ń bẹ̀ ní last 2 years ni mo kà and government dey publish jáde pé àti mọ̀ mínà kì í ṣe òyìnbó kà kò ṣe àdìyẹ kọ̀ òyìnbó kà á ti mọ̀ so òun náà fi kọ́ láfi rí kà ó dẹ̀ ní meaning so wọ́n fẹ́ déètì àpáta yẹn tó bá déètì mú wọn pé ó máa kọjá 10,000 years ó máa kọjá age Adam so tó bá ti lè kọjá 5,000 years tó ti wà ń bẹ̀ definitely òun ni first alphabet on earth nìyẹn but tó máa argue ẹ̀ but lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni the only talking alphabet on earth pé tá a bá ti ń kà ọ̀rọ̀ ló ń sọ kò sí alphabet tó sọ̀rọ̀ mọ́ lágbàáyé wọ́n kàn make sound ní wọ́n nígbà tí a bá pàápọ̀ kó tó sọ̀rọ̀. ó ṣe ẹ̀rọ ọkọ̀ sí mi ń sìn ní pé abide ẹ̀ta nǹkan yẹn. ebi sí àwọn ìbò náà fi gbé wá. interpret. and àwa dẹ̀ ni ìran wa dẹ̀ nágbára jù nílẹ̀ yìí ní the whole world àwa ta nágbára jù láti old jù làwa ní alphabet àwọn China tẹ́ pé abẹ́ ọ̀nà ti jáde India gbogbo wọn ní alphabet àwa ta jẹ́ pé àwa la strong jù àwa níní so ó kàn máa ń dùn mí táwọn Yorùbá kan máa ń criticize ẹ̀ mọ́ ọ̀bá ẹgbẹ́ kí ni problem yìí ok kájà gbà pé mi ni mo discuss pé mi ni mo build ẹ̀ àwọn kan ní pé lọ́ọ̀ni Odùduwà ọ̀nà alphabet pé mi ni mo ṣe kájà gbà pé mi ni mo ṣe ṣé kò wúlò fún wa ni alphabet wọn kọ́ under 3 weeks under 3 days under 3 days tẹ́wọ́ fẹ́ mọ̀ before tẹ́wọ́ fẹ́ mọ̀ alphabet yẹn tẹ́ bá ráyè tẹ́wọ́ fẹ́ mọ̀ before ọ̀la ẹ máa mọ̀ ẹ máa kọ́lọ́kọ́ ara yín bí tó alphabet yẹn easy day and it's the most highly spiritual very spiritual alphabet yẹ pé fúnra rẹ̀ ló máa kó sí ọpọlọ yín láàrin 1 week ẹ máa mọ̀ gbogbo ẹ̀ lórí ẹ máa kọ̀wé ẹ̀ẹ́dẹ̀ rírí. máa make sure pé mo research lé lórí lé ní. no ẹ̀ bá kọ̀ Google ẹ̀ máa rí. Màmá àdá padà kọ̀ ẹ̀yẹ súnmọ́ díẹ̀. Ẹ wá jókòó báyìí, ẹ má bọ̀. Ẹ̀jẹ̀ kan kọjá. Ẹ̀fẹ́ dọ̀. ẹ bá kúrò bí bẹ́ẹ̀ ṣe débi láyọ̀ lẹ padà lálàáfíà. àwọn tẹ́ ẹ fi ilẹ̀ nílé ẹ̀ ní báwọn pẹ̀lú ìbànújẹ́. pẹ̀lú ògo Ọlọ́run àsìkò tẹ́ ẹ wà yìí ẹ ní mọ́ ní ẹ lọ́lá ẹ lọ́rọ̀ àbúrò wa ní sí yín pẹ̀lú ògo Ọlọ́run àìsàn rọmọ lápá rọmọ lẹ́sẹ̀ ò ní sí yín ogun kan bá mọ̀ kí n mọ̀ wà láwọ̀ ní tẹnu yín jáde. gbogbo àdúrà táwọn àgbàgbà ti ṣe fún yín agbára lọ́wọ́ Ọlọ́run yóò mọ yín agbára Ọlọ́run yóò mọ yín o ìrìnlẹ̀ bá dé là lórúkọ Olúwa ìrìn náà lẹ́tù máa bá lọ àdédébárí ni o àrìnàkórí ni o àkóyá ibi ni o a bá rí ẹ̀dá ọmọ ènìyàn kan tó ń dóde èyí kéṣe bẹ́ẹ̀ ti lọ sí là ẹ̀bùn abáhùn lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ tẹ̀ ọmọ lè jáde gbogbo ọ̀tá èyí tó ní bẹ́ẹ̀ ti ṣe kó máa wò lágbára ẹ̀ lò wọ́n gbà ibi tí ìkẹrin dúró sí ní ọjọ́ kẹrin dúró sí ní agé gbogbo ẹ̀ ní pópópó ni ká lè bá tètè parí àwọn ohun tí à ń wò ní ìpèbí ọjọ́ karùn-ún ní nínú ìpèbí ní ìlú Ìlá tí onípópó wà ní ilé bàbá rẹ̀ ká tẹ̀síwájú. kábíyèsí o ọmọ Oòduà gbogbo Ìlá máa ń kíyìn o ẹkún ọmẹkùn ọmọ ẹbọ sọ ẹkún ọmọ ẹnìyẹn rìn roko lọ́nà ẹkún
yín o ẹkún o ẹkún ọmọ ẹbọ sọ ẹkún o ẹrìn owó lọ́nà o ẹkún o. Ìlà Ọ̀ràngún ni wá ọmọ ògbóyè o lógbòye ló ládé ọmọ bàbá àtinúbí múnimúni ìlàládé wa àwọn òrádé sá gbogbo ẹni jẹ́ lórí pọ̀ ní magbọn Ìlà Ọ̀ràngún ọmọ ògbóyè àwa lọmọ mi mẹ́rin ìlà ìkànsán ogbógun pẹ̀rin lọ ìkànsán ogbòkè ẹ̀dẹ̀ ìkànsán ogbòkejì gbọ̀ọ̀kan yòókù ló sàn sí sẹ́dó ibi tá a bá pẹ̀rin sí lónìí là ń pè lọ́gbọ̀n pẹ̀rin ibi tá a bá pẹlẹ́dẹ̀ sí là ń pè lókè ẹ̀dẹ̀ ibi tá a bá pàgbò sí là ń pè lókè jìgbò ibi àtètèdé sí là ń pè ní sẹ́dó ọmọ ewúrẹ́ létí ń jẹ lẹ́sẹ̀ gbàgede 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 àgùntàn Ọ̀ràngún tí ń jẹ lẹ́sẹ̀ yàrá bíbí ire mọ̀ ń kíyìn o ẹkún alálàbí mọ̀ ń kíyìn o ẹkún ọmọ ẹbọ sọ ẹkún ọmọ ènìyàn rìn wókò lánàá o ẹkún o àmọ̀ ń kíyìn o ẹkún o. ní ọ̀la ni a máa ṣe àkójáde ní ìpèbí dábọ̀ gbogbo yín ẹ̀dá pẹ́ péye síbẹ̀ aago 10 ni kábíyèsí ní ká ṣe ètò yìí ní ìlà Èkó láti ṣe ó ṣeé ṣe kí àwọn míì nínú àwọn ọba tó kan tó wá bóyá alákètù ọ̀kètù àbí ọmọdélé mi àwọn náà dé àjọ ṣètò yẹn wọ́n bá ti kó ní ìlà wọ́n á lọ sí wọ́n bá ti ṣetán ní ọ̀la ṣé kò affect kìíní wọ́n bá ti ṣetán lọ́la tá a ṣe ayẹyẹ yẹn tán tó bá di Monday wọ́n á lọ sí ọ̀dọ̀ alára àtọ̀dọ̀ ajéwu wọ́n á padà wá sílà wọ́n bá ti tó bá ti di Tuesday àbí wọ́n á gbéra wọ́n á lọ sí Ifẹ̀ wọ́n á lọ sí ilé Oòduà wọ́n á dẹ̀ tún lọ sí ilé àwọn ènìyàn kì í sọ̀dọ̀ Ọọ̀ni o ilé Oòduà àti ibi ọ̀pá àwọn ènìyàn wọ́n á lọ Iléṣà wọ́n á sùn wọ́n á ṣe ẹ̀ló sí wọn ní ààfin Ọ̀wá tó ti wájà ó kí àwọn olóyè wọn bẹ̀ wọ́n bá kúrò bẹ̀ tán wọ́n á lọ sí ọ̀dọ̀ Olúgbọ́n àti Àrìsà wọ́n á ya Ọ̀yọ́lé wọ́n á kí Aláàfin wọ́n á kí àwọn olóyè Aláàfin wọ́n bá kúrò bẹ̀ wọ́n á lọ sí Olówu Abẹ́òkúta ibẹ̀ ni adé ìṣẹ̀mbálélé wà wọ́n á gbà wọ́n lálejò níbẹ̀ wọ́n bá kúrò níbẹ̀ wọ́n á wá padà sí Republic of Benin ìyẹn orílẹ̀-èdè ìlọ́hùn tó bá di January bí wọ́n ti là sílẹ̀ bí ìjọba wọn ti wí lọ́hùn wọ́n ó ṣe ayẹyẹ ìgbàdé ní January wọ́n sì ti béèrè wọ́n ti béèrè pé kí kábíyèsí fún wọn ní adé Oòduà tí wọ́n lọ lò ní ọ̀hún. àdúpẹ́ pé ìrìn àjò wa láti ẹnu ẹ̀ nílọ ó fẹ́ kúrò níbi tó bá ti dọ̀la báyìí ká fi máa lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ dádì wa tó jẹ́ ọmọ Odùduwà á dé ní ọ̀dọ̀ Ajérò ti ìlú Ìjẹ̀rò á dé lọ́dọ̀ Alára ìtìlú Àràmọ̀kọ̀ á sì lọ títí tàbá kúrò ńbẹ̀ ní ọjọ́ kejì á lọ dọ́dọ̀ Olúgbọ́n á lọ dọ́dọ̀ Àrìṣà á dọ́dọ̀ Olówu á dé ààfin gbogbo tó wà ní Ìlú Ọ̀yọ́ á dé lọ́dọ̀ Ọọ̀ni Àrólé á dé lọ́dọ̀ Ọọ̀ni ká tó padà sí ọ̀dọ̀ á lọ sí Iléṣà ká lọ kí lẹ́mẹ̀ tí bí gbogbo ẹ̀ ṣe rí kí a lè sọ̀rọ̀ sí ìpalẹ̀mọ́ gbogbo nǹkan tó ṣe àti ìdíkù tó fẹ́ ṣe kí Ọlọ́run wà lóògbé kó fún àwọn ṣe. sí Abẹ́òkúta bàbá dé Abẹ́òkúta àdọ́dọ̀ Olówu ti Abẹ́òkúta àwọn padà sí àdúpẹ́ lọ́dọ̀ Ọbásanjọ́ former president of Nigeria àwọn èèyàn ló jẹ́ kí a lè rí ìrìn àjò yìí fi dé ibi ìyẹn Sunday Ìṣèyí Sunday Adéníyì àti baálẹ̀ Ìṣèyí Omiṣore àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ wọn pé Ọlọ́run Olódùmarè
tó fún wọn ní ẹ̀mí pé kí wọ́n ti ọwọ́ bá kan yọwọ́ jáde kan fún wa láti ilé ìfilẹ̀ kò fi wá bí ọlọ́run àfi ọ̀pọ̀lọpọ̀ fi rọ́pò ẹ̀ tó ṣe gbogbo ìtókù tí a fẹ́ ṣe àtọ̀rọ̀ lọ́dọ̀ olùwà bàbá wa kó rẹ̀ wá lọ́wọ́ ká lè ṣe láṣeyọrí ṣe bó ṣe ń kó bó ṣe máa ń tó ọ̀dà ṣe àbáwọn. àdúpẹ́ wíwá ta wá bí lóòrọ̀ yìí pété ní ilé aláàfin rọ̀gùn ńlá ọlọ́run bá fún lálàáfíà olódùmarè fún lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ lágbára Odùduwà àṣeṣe àjẹbẹ́ àríbẹ́ pẹ̀lú Odùduwà ẹnìkẹ́ni rédí olókun ẹnìkẹ́ni rédí ọlọ́sà ọmọ aráyé ò ní rèdí rẹ̀ àwọn náà ta sí kó láti ìlú òkèèrè láti Republic Benin ọlọ́run ọba yóò mú adélé láyọ̀ gẹ́gẹ́ bá a ti fi dé sí àbá láyọ̀ náà pẹ̀lú Odùduwà àdéhùn sábàbí gbogbo eléyìí àṣeṣe tó ń ṣe ní tàbá ṣe ní àṣemí sí ni. ẹ káàárọ̀ ní ààfin Ọ̀ràngún Ilé-Ìlá ẹ ṣeun ọlọ́run ọba a máa wà pẹ̀lú gbogbo yín o onípòpò òpó eríire torí lórí ìtìọ́ ni ìyanu ṣẹlẹ̀ gidigidi àdúpẹ́ fún oríire tó ní ká pé fún gbogbo àwa tó kù nínú ẹ̀ nítorí pé ọ̀nà ló gbé wá sí o ọ̀nà ló gbé wá sí ọlọ́run alọ́ra ní ẹ̀ ìmọ́lẹ̀ náà tàn síwájú wa nísìnyí wípé ẹnìkan kì í gbọ̀gbé ilé bàbá ẹ̀ donc gbogbo wa la ní láti padà wálé àwọn ọmọ Odùduwà àmọ́ káàárọ̀ ìjíire tá a wà ní Benin Republic a gbọ́dọ̀ wálé ká wá foríbalẹ̀ fún àwọn babalákùn wa láti lè gba ire tó dámọ̀ràn àṣẹ tó dámọ̀ràn agbára tó lé agbára tó ń lé gbogbo ẹ̀mí burúkú jìnnà ká lè wá gba agbára náà ìwọlé ẹni àkọ́kọ́ tá a fi ṣe ìṣàkóso yìí ọlọ́run àjọ eré àgbáre eré àfàrẹ fún gbogbo wa àdúpẹ́ lọ́dọ̀ kábíyèsí aláàfin Ọ̀ràngún Ilé-Ìlá fún oore ńláńlá tó gbé kalẹ̀ fún wa láti pé kí àṣà wa ìṣe wa agbára wa kó má sọnù torí a ti wà ní Benin Republic ó dàbí ẹni pé a fẹ́ sọnù ó sì ṣàwárí wa ó pè wá wálé ni a wá sí ojú àṣẹ babalákùn wa láti wá gba agbára ọlọ́run kò ní tán ní agbára ọlọ́run kò ní tán lọ́gbọ́n ọlọ́run kò ní tán lóye ọlọ́run kò ní tán lówó bùkátà rẹ̀ ọlọ́run á gbé fúyẹ́ gbogbo ibi tó bá náwó sí á máa rí mú gbogbo ibi tó bá nẹnu sí á máa rí pè gbogbo àwọn tó kù náà pátápátá tí a ní láti ṣe ẹ̀ńlẹ́ńbẹ̀ ọ̀hún fún nígbà tí a bá parí gbogbo ètùtù ní ọ̀la lálẹ́ mọ́júmọ́ sọ̀la gbogbo wọn pátápátá ọlọ́run wa jẹ́ eégún wa jẹ́ gbogbo alálẹ̀ ilẹ̀ yìí gbogbo alálẹ̀ Nàìjíríà pátápátá á jẹ́ a máa bá wọn ní ayọ̀ àti àlàáfíà a máa bá wọn láyọ̀ àti àlàáfíà kó wa mo sì kí olóyè wa Tolúlàṣẹ ó jẹ́ ọmọ dáadáa ó jẹ́ ọmọ pàtàkì ó jẹ́ ọmọ tó fẹ́ràn àṣà ìlú ẹ̀ ó jẹ́ ọmọ tí kò fẹ́ kí àṣà ìlú ẹ̀ kó sọnù ló wá wa rí láti Benin Republic ló kó wa wá síbí yìí làwa gba agbára làwa di tuntun a di tuntun nísìnyí ọlọ́run alọ́ra ní ẹ̀ búburú kan kò ní ṣubú lù ẹnikẹ́ni kò ní gbà ṣe ẹ̀ṣẹ̀ àdúrà yẹn máa gbà iṣẹ́ ọmọ ajiná lójú ẹ̀ á jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ á jẹ́ pẹ́pẹ́pẹ́ bí ẹ̀pẹ́ ti ń pẹ́ ni á jẹ́ gan inú gbogbo wa yóò dùn inú gbogbo wa yóò dùn ogun ṣẹ̀ṣẹ̀ ní bèrè ìṣòṣò òun lábẹ́rẹ́ ọ̀tá kò ní bèrè ẹ̀ tó àṣẹ́kù. ẹ ṣeun kábíyèsí mo kí ẹ̀yin bàbá mi kábíyèsí o tájú pẹ́ pẹ́lẹ́sẹ̀ o mo dúpẹ́ lọ́wọ́ yín wípé láti 2002 tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní àárín yín ta fi ṣe ní Sakété ta fi ṣe ní Àjàṣẹ́ títí ẹ fi wá ní council of Yorùbá ọba ká kí àwọn ọba tí wọ́n ti wàjà bí Alájàṣẹ́ Alájàṣẹ́ karùn-ún Onísakété àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká kí Alákétu àná náà àti wọn kí wọ́n kú kí wọ́n ṣe gan àwọn ló jẹ́ kí àwọn àgbẹ̀ kó rọrùn fún wa nígbà yẹn láti fi ní ìṣọ̀kan wípé tí ìgbìmọ̀ lọ́balọ́ba ilẹ̀ Yorùbá Benin tí ìgbìmọ̀ lọ́balọ́ba ẹ̀yìn Yorùbá Benin tí a fi lè dálẹ̀ ní 2007 tí a fi lọ sí Abẹ́òkúta nígbà gbígbà Daniel ní 2008 tí a ti wá ṣe ìkójáde ẹgbẹ́ yẹn náà ní ààfin Alákétu ní 2010 mo kí n pọ̀ tí ẹ̀ ń gbọ́rọ̀ ẹ̀yin ọmọ yín
ṣe ìgbà mi gẹ́gẹ́ bí ìránṣẹ́ sí látọ̀dọ̀ Olódùmarè sí yín mo dúpẹ́ ní ọwọ́ yín òfin tatúmúlẹ̀ náà inú mi dùn mo dúpẹ́ lọ́wọ́ yín pé tí ẹ̀yin gbà wọlé tẹ́yìn bàbá wa bá gba òfin yín wọlé pé kí àwọn ọba wa mẹ́rin tó tóbi jù nílẹ̀ Benin kọ́ máa ṣèpèdé ní Ìlá kọ́ máa lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ kọ́ máa sọ́dọ̀ Ọọ̀ni Ìrìṣà ní Ifẹ̀ kọ́ máa lọ sọ́dọ̀ Alára Àjèrò Olúgbọ́n Àrẹ̀sà tí ẹ bá gba wọlé ní àrèdébí lè ní sọ wípé lọ́yọ̀ ẹ̀yin kábíyèsí wa tí ẹ gba àṣà yẹn wọlé wípé ẹ wípé bẹ́ẹ̀ mi ọmọdé ni mo mú àbáyàn sílẹ̀ ẹ̀dẹ̀ gbá wọlé pẹ̀lú pé lọ́wọ́ kábíyèsí Ọ̀ràngún Ilé-Ìlá náà àti àwọn olóyè tí wọ́n wà níkàlẹ̀ gbogbo àti gbogbo ìlú Ìlá tí wọ́n gba àṣà yìí wọlé pé a máa ṣe tàdé bẹ̀rẹ̀ lọ́tọ̀ onípópó bàṣà máa ṣe lọ́nà ní lágbẹ́ Ọlọ́run mo dúpẹ́ ní ọwọ́ gbogbo ìlú Ìlá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba wa nílẹ̀ olómìnira Benin ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ìmọ̀ ọmọ yín náà ni olóyè Tolúlàṣẹ Ògúntósìn Táyé Tolúlàṣẹ tìlú Àjẹsẹ́lé Port Novo tí a ṣẹ̀ láti ilẹ̀ Ìjẹ̀ṣà ní odò Àgbẹ̀dẹ ní Ẹlẹ́jà àjùmọ̀jẹ́ àrọmọdọ́mọ Ààrẹ Ọ̀nà Kakanfò kẹta tilẹ̀ Káàárọ̀-o-jíire Ọ̀yábíyì sọ ẹ ṣé gan. nǹkan púpọ̀ ṣẹlẹ̀ ní ọjọ́ karùn-ún yìí àti ọjọ́ kẹfà ni a fi múra kalẹ̀ fún ìjáde ọjọ́ keje ṣùgbọ́n ẹ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbí níwọ̀nba di ọjọ́ keje tí a ó fi bọ́ta gbogbo ẹ̀yin tí ẹ wo fọ́nrán yìí látòkè délẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìlá pátá tí ẹ kópa nínú ìpè bíi ìtàn ti di ohun tí a ó máa wò ó dẹ̀ ti di ìtàn tó máa wà ńlẹ̀ títí láéláé àwọn ọmọ wa tí wọ́n rí bà fún onípópó náà wọ́n rí bà ìkẹyìn ìpè bí ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ṣe ń ṣe àti bí ó ṣe lọ. Ẹgbẹ̀rún mẹ́wàá péré lówó ìsìnkú oko ńlá ní irun mọ́nú. Ẹkùn ìdí ayé rẹ̀ bẹ̀tọ̀ méjì àkókò bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹ̀yẹ́ yẹn ló ti máa bára yín nínú fídíò. Àríkẹ́ olóyè mi rere. àwọn àwo ìlú Ìlá wọ́n gbìyànjú púpọ̀ wọ́n dífá wọ́n fi Ifá fi tọ́ onípópó sọ́nà bẹ́ẹ̀ sì ni wọ́n sì fi Ifá fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun fún onípópó. ìlú Ìlá ni mo ti rí wípé àwọn onífá Ọlọ́run fún wọn ní ẹ̀bùn tó pọ̀ Ọlọ́run sì fún wọn ní agbára tó ju agbára tí a lérò lọ.
lẹ́yìn táwọn babaláwo ṣetán tẹ́ bá òwe tó wà lójú fọ́nrán yìí ẹ ó rí àwọn ìrìn àjò tí a fẹ́ rìn lẹ́yìn tí onípòpó parí ìpèbí tán ó wá ṣe ìrìn àjò ìpèbí yìí máa bẹ̀rẹ̀ ní ọjọ́ 11 oṣù 11 ọdún 2024 ibo ló máa. inú ààfin Ọ̀ràngún ni a wà báyìí láti fi wá fojú kan Ọ̀ràngún ní ọgbà àkọ́kọ́ onípòpó ò tí ì fojú kan Ọ̀ràngún rí ẹ máa rí i pé Ọ̀ràngún ò tí ì wá mọ̀ ipò onípòpó ni gbogbo ọjọ́ méje tó lò ń bẹ̀ ọba Ọ̀ràngún ò lè fojú kan onípòpó àwọn alákẹ́tù onísàbẹ̀ ni wọ́n ń kí lọ́wọ́lọ́wọ́ yẹn alákẹ́tù ló wà lẹ́gbẹ̀ẹ́ Ọ̀ràngún lè láyẹn àwọn ọba náà ń bọ kábíyèsí Ọ̀ràngún lọ́wọ́ yẹn ìsìlá fi onípòpó hàn wọ́n ẹ̀wòrán. tí ẹ bá wọlé dáa máa rí pé inú Ọ̀ràngún dùn pé ó gbàlejò àwọn ọmọ wọn torí pé ọmọ ni wọ́n jẹ́ sí Ọ̀ràngún Iléèlá kì í ṣe ẹ̀gbọ́n àtàbúrò torí pé ọmọ ẹ̀gbọ́n ni Olúwo Alákẹ́tù Onísàbẹ̀ Onípòpó ọba Bìní àti Ọ̀rànmíyàn àti èyí tó jẹ́ ìkẹrin wọn èkejì wọn òun ni Ọlọ́fin Ògo fún mi níre ṣùgbọ́n àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ mọ ìtàn yẹn dáadáa pé Ọlọ́fin Ògo fún mi níre wà lára àwọn ọmọ Ọ̀kànbí wọ́n máa ń fi Ọ̀ràngún sínú ọmọ Ọ̀kànbí tẹ́lẹ̀ wípé Ọ̀ràngún wa nú ọmọ Ọ̀kànbí tá a bá fẹ́ ka ọmọ Ọ̀kànbí méje a máa ń ka Ọ̀ràngún mọ́ Ọ̀ràngún ò sí lára wọn bàbá ni Ọ̀ràngún jẹ́ fún àwọn ọmọ Ọ̀kànbí Ọ̀kànbí ní ẹ̀gbọ́n ṣùgbọ́n kò sí láyé Alára Ajérò àti Ọ̀ràngún ìyá kan ló bí wọn fún Odùduwà ìsìn náà ń lọ sí ibi tá a ti fẹ́ ṣe ayẹyẹ tá a fẹ́ ṣe ìkójáde ọba Onípòpó gbogbo àwọn ọba tí wọ́n wá tó wà níkàlẹ̀ àwọn nọ́mbà wa lọ sínú gbàgede tá a ti fẹ́ fi ṣe àfihàn ẹ jẹ́ ká máa wo fọ́nrán yìí lọ oníkàlùkù àkàkọ́ ọgbọ́n kìíní àti ọgbọ́n kejì nínú fọ́nrán yìí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọba tí wọ́n fẹ́ gbà wá lẹ́yìn ọjọ́ yìí ní ìta fi ìwé hàn lójú fọ́nrán yìí lẹ́ẹ̀kan sí. ọjọ́ yìí ni ọjọ́ ayẹyẹ pé Onípòpó jáde ní ìpèbí ọjọ́ ayẹyẹ yìí ẹ̀kúnrẹ́rẹ́ fọ́nrán yìí ẹ lọ wò nínú YouTube channel wa tí ẹ bá ti tẹ Odùduwà alphabet Àyíbájí Ògbè Odùduwà tí ẹ bá ti lè tẹ Odùduwà alphabet sórí YouTube ẹ máa rí YouTube channel wa ẹ máa rí báyìí bẹ́ẹ̀ ṣe máa rí ni tẹ́ bá ti wọ inú ẹ̀ níbi tí a wà yìí àwọn ọ̀rọ̀ tó ní arinrin tó lágbára wà nú ẹ̀ ẹ láti lọ wò ẹ lọ sínú YouTube channel wa kẹ́ lọ sọ́wọ́ sàlẹ̀ ẹ máa rí ibi òun ní unbelievable history YouTube channel wa náà lẹ́ ń wò yìí ẹ bá ti dé ibẹ̀ ẹ lọ tẹ̀ kẹ́ wò ìbẹ̀rẹ̀ máa ti rí gbogbo àwọn fídíò tó ṣẹlẹ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta àwọn ìrìn àjò ìpèbí ìbẹ̀rẹ̀ máa ti rí àwọn ìrìn àjò yẹn ẹ máa rí ibi tí ẹ máa rí bọ́yẹ dé ọ̀dọ̀ Alára Ajérò Ológbọ́n Àrẹ̀sà bọ́yẹ dé ìlú Ọ̀yọ́ lọ́dọ̀ àwọn Báṣọ̀run àti bí wọ́n ṣe dé Iléṣà gbogbo ohun tó ṣẹlẹ̀ ní gbogbo àwọn ìrìn àjò yẹn nínú YouTube channel yìí lẹ́ máa ti rí ẹ lọ wọnú ẹ̀ kí ẹ lọ wo àwọn nǹkan tí ó yẹ kí ẹ rí ibi ni a parí ẹ̀ sí báyìí